ó mú ẹ wá láyé ó ṣeun o. ó mú ẹ wá láyé ó ṣeun o. ọ̀pọ̀ ló fẹ́ ṣọdún èyí o tí kú ti pa. àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú ọ lọ. ó mú ẹ wá láyé ó ṣeun o. Glory be to God in the highest, that makes our mother, Mrs. Olufunke Victoria Adelaja, see another year today in good health. Every 24th of September is your day. Happy birthday to you, ma. Ọmọ wọn lẹ́gbàá lákè, aya wọn níjẹ̀bú ilé, ẹ tẹ̀lé mi ká lọ. Ọjọ́ lọ́jọ́ adániwáyé dání, ọjọ́ má sì lè gbàgbé sì ni, òjò kù rìrìrì, afẹ́fẹ́ fẹ́ lólólo, ojú ọ̀run mọ́lẹ̀ tó, àwọn ìràwọ̀ ń tàn, wọ́n sì mọ́lẹ̀ rókóṣó, òkùnkùn wá ṣú biribiri, àṣọmọ ológo ló ń bọ̀ wáyé. Màmá wo Olúfúnkẹ́ Victoria Adélàjà ni ọlọ́jọ́ ìbí òun là ń kí lọ́wọ́. Ẹ kú oríire. Gbogbo ọjọ́ 21 nínú oṣù kẹsàn-án. Ọjọ́ má lè gbàgbé ló jẹ́, ọjọ́ ìdùnnú sì ni nínú ẹbí wa. Gbogbo ilé ń dúpẹ́, gbogbo ẹbí ń fò fáyọ̀. Olúfúnkẹ́ Victoria ó ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó ṣe bẹ́ẹ̀ ó sì relé ọkọ. Lọ́lọ́run wá jogún àwọn ọmọ ológo fún. Àwọn ọmọ ọ̀hún náà ní ká bọ́hun kí màmá àwọn tòótọ́. Màmá Táyé Kọ́yìn lẹ́ o. Ìyá Kẹ́mi, màmá Tọ́pẹ́, màmá Kọ́lá Olúọmọ. Ẹ ti ṣọdún èyí, ẹ ṣe mí ìsìtòwó tọmọ, àìkú baálẹ̀ ọrọ̀, ẹ bá mi ṣàmì wìtìwìtì. Olúfúnkẹ́ o. Ọmọ wọn lẹ́gbàá Lísà ọmọ gbòǹgbò àkàlà. Ọmọ erin jogún ọlá. Ẹ̀yin lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé o. Àrídìí ògo lójú ogun. Ìran bàbá yín a máa ròyìn ogun bàràfàgbẹ̀. Kò kú sóhun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tẹ́ ẹ̀ kì í ṣe lẹ́gbàá Aláké. Wọ́n mú mi sẹ́mi ní Mẹ́kà, ẹ̀yin mú mi odògùn lẹ́gbàá tiwa. Wọ́n ń gàràfà ní Mẹ́kà, ẹ̀yin gorí Olúmọ lẹ́gbàá Aláké. Ará Aké ni bàbá tó bí ọlọ́mọ. Ará Aké májò lọ́fà. Ọmọ àjọgbẹ̀rú májò gbẹ̀kọ. Torí ẹrú ní sinmi, ẹ̀kọ́ kì í sì nìyàn. Ọmọ ọlọ́kà 16. Ọmọ eléré 6. Ọmọ bó bá lè pẹja kó pẹja. Ọmọ bó bá lè pàrọ̀ kó pàrọ̀. Ògòǹgò ni ò gbọ́dọ̀ pa o. Olúfúnkẹ́ Victoria ọmọ wọn lẹ́gbàá lé. Aya wọn níjẹ̀bú. Ó sì jọ jẹ́ ń fẹsẹ̀ kan délé ọkọ gidi tó fẹ́ ẹ láya. Ta ló sọ pé Jẹ̀bú ò lóríkì? Bó bá wù Jẹ̀bú àwọn ẹni ẹ̀ winiwini. Bó bá wù Jẹ̀bú àwọn ẹni ẹ̀yìn wìnìwìnì. Bó bá tún wù Jẹ̀bú á tún fẹ́ ní ẹ̀dógún ṣọdún Agẹmọ. Wọn kú mẹ́gún wọgbó Bàràrí, ibà ló mẹ́gún wọgbó Rẹ́mọ. Ọmọ aládìyẹ ògògò màgà. Adìyẹ bà lókun ó bà lólélé. Òrìṣà jẹ́ ń dàbí onílé, èyí ta ló lè sohun ojú onílé rí. Ọmọ ìlú mo rẹ́yẹ ń wòrókò. Mo rókò tán ẹyẹ sì ti fò lọ. Ọmọ dúdú ilé ò mọ bẹ́ẹ̀ sè. Pupa tó mọ bẹ́ẹ̀ sè ò sí nlé. Lọ́lẹ́ Olódùmarè ẹ ti ṣèyí, ẹ ṣe mí ìsìtòwó tọmọ. Gbogbo àwọn ọmọ alálùbáríkà tẹ́ ẹ bí àtọmọ ọmọ ni wọ́n ń dunnú, ni wọ́n ń yọ̀ wípọ́dún èyí tún ṣojú yín. Wọ́n wá ní igúnnugún kì í kú léwe. Ẹ fọwọ́ pawú, ẹ fèrègì jobi. Áńgẹ́lì ọ̀rọ̀ mi ò kúkú dédédé bí o. Ọmọ Kẹ́hìndé Òkórafọ ló rán mi níṣẹ́ ìwì sọ́dọ̀ rẹ o. Aláṣẹ Next Level Manufacturer, Make Me Elegant Foundation. Ṣègbóhun náà ni. Ó ní ẹ ti ṣọdún yìí, ẹ ṣe mí ìtòwó tọmọ. Tán bá níta ló kọrin ewì sí yín létí. Prince Adéní lèmi ń jẹ́. Áńgẹ́lì ọ̀rọ̀ kan ṣoṣo láàrin gbogbo pèdèpèdè.